àyà ẹlẹ́kọ̀ọ́kànlá wọ́n ní apá kan tú àyà wípé ó ń fi rinlẹ̀ wípé tí ń dé àkúdà yà ó wà nínú Islam. Bákan náà wọ́n ní ẹ̀jọ́ àwọn nídìí ìmọ̀ràn yín ẹ̀yìn ṣètò wa. Wọ́n ní wípé ọkọ̀ àwọn òwò romantic kì í sọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ tó dùn. Àwọn bá ti sọ àwọn báyìí pé gan-an jáde tó lọ bí iṣẹ́ kò kí ń pe àwọn. Sọ àwọn wá nídìí ìmọ̀ràn yín pé kí ni táwọn lè ṣe àwọn lè ti pè é pé sí àkíyèsí pé kò kọ́. Ní bákan náà lórí ilé wọn fún ọkọ yìí ilé àwọn ọmọ àti àwọn ọmọ wọn làwọn sì mọ̀ pé lódodo owó ìlé ìsìlámù fóun làwọn gbà táwọn tó náà ọmọ yìí lọ sí ìlú gbọ́ bùkátà lórí àwọn kí ni tí àwọn lè fi àwọn lóye. Ní aláàkúnṣà wa lórí. Wọ́n sábà ṣe kò. Wọ́n ní obìnrin tí àwọn fẹ́fẹ́ wọn ló mú àwọn lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ pé tàbí àwọn bàbá ní sí ẹlẹ́rìí lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ fámílì ìyàwó tó ń yọjú wà lẹ́nu ọ̀nà wọ́n lè ṣe sí táwọn lè ka púpọ̀ àwọn ṣe ápìlẹ̀ nìkan. Wọ́n ní bákan náà ní ìyàwó náà ó ní táwọn máa fi mọ̀ pé àwọn ti ṣe ápìlẹ̀. Bákan náà wọ́n ní àwọn jẹ́ni tí àwọn bá ń ṣe nǹkan oṣù táwọn bá yẹ jẹ lẹ́yìn. Wọ́n fi mọ̀ ní pé oṣù ti dá wọ́n lè máa ṣe ìbádà lọ báyìí. Wọ́n ní ẹjọ́ sáà kí ni ohun tó yẹ káwọn ṣe lórí eléyìí ìbéèrè nínú Ramadan lè wọ́n ní nínú Ramadan tí àwọn ẹni ṣe ìsìlámù lọ́wọ́ wọ́n ní níbi pé ìgbà táwọn wá màsáàjì nǹkan ọmọkùnrin wá jáde lára rẹ̀ wọ́n ní ọkọ àwọn wá gba àwẹ̀ fún odidi 60 ọjọ́ 60 days tí kò stop rárá ó ti parí ẹ̀ so wọ́n wá ní àwọn náà táwọn ṣe sábà bí oṣù bí kí ẹ̀ ṣe wáyé iṣẹ́ àwọn náà máa gbarú àwẹ̀ tí ọkọ àwọn gbà ní. Wọ́n kí ni òfin ẹ̀sìn Islam lórí ọkùnrin tó fi àwọn ọmọ ìyá ẹ̀ ṣe next of kin àti driver ẹ̀ yàtọ̀ sí ìyàwó àti àwọn ọmọ tó lè dá sí pé ìyàwó àtàwọn ọmọ àwọn náà làwọn rò pé kí wọ́n jẹ́ next of kin rẹ̀. Ní ìparí fún ti ọ̀dọ̀ níbi wọ́n ní kí ni wọ́n ní kẹjọ wọ́n ní ẹjọ́ sà ẹ bá wa gba àwọn ọkọ àwọn ní ìmọ̀ràn kí wọ́n máa náwó síta àti wọ́n máa náwó sínú ilé ìlú wọn ṣe náwó sí ìta lọ. Oníbèrè pé wọ́n ní ṣé ìdájọ́ tó wà fún ajá òun náà ló wà fún ológbò pé wọn ò gbọ́dọ̀ rà wọn ò gbọ́dọ̀ ta ṣùgbọ́n wọ́n lè pò yàn wọ́n ní ṣé ìdájọ́ yìí náà ló ń bẹ fún ológbò náà. Wọ́n ní ṣé ọ̀ranyàn ni fún obìnrin tí ó fẹ́ wẹ ìwẹ̀ nǹkan oṣù ó tú èèyàn. Yeah.
àwọn ṣiṣẹ́ sínú kẹ́ àwọn máa ń jáàjì owó. Wọ́n ní bàbá wọn ṣe sọ́láàtì àwọn ṣe sọ́láàtì ṣubú yìí lórí rákà alákọ̀ọ́kọ́ ìforíkọlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn gbà ìgbà tí àwọn ti táwọn fẹ́ ṣe táwọn fẹ́ sálá wọn ti wọ́n ṣe. Wọ́n ní ìrìnàjò sọ́láàtì kọ́lékọ́lé làwọn ṣùgbọ́n owó tá a ṣiṣẹ́ lóòótọ́ pọ̀ ṣùgbọ́n owó àwọn kò kí ní ọdún kan lọ́wọ́ àwọn wọ́n ní báwo ni àwọn ṣe fẹ́ yan sàkà nínú ẹ̀. wọ́n ní ẹnìkan ó ní ìyàwó mẹ́ta. Ọwọ́ ilé ìpè kí ló dé tó ṣe ń àwọn ìyàwó ẹ̀ ó ní ó wà ní kúrán pé yán lè ní owó àwọn ìbá ìkan ìyàwó ìbá ìmọ̀ràn. Ṣáà ṣe ìṣòro tíra kan láti fi kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́. Wọ́n ní ṣùgbọ́n tíra yìí ò sí mọ́ àwọn ṣe àwọn ayé tí wọ́n máa lọ ṣe fọ́tò kọ́pì pé kò ṣe pé bóyá àwọn ń jalè ẹni tó ṣe tíra ẹ̀. wọ́n máa ń bẹ àlẹ́bí ayé ìṣẹ́lẹ̀ tó sí. wọ́n ní ìgbọ̀n nígbà tí máa ń wà tó bá àwọn àwẹ̀ pé ìyàwó gbà ní orúkọ àwẹ̀ àràfà. Nígbà tí kò kí wọ́n ṣe máa dá ìdára ìdí náà gba ọjọ́ yìí máa kàn ní báwo ni wọ́n ṣe àná. Nínú àwọn ìbéèrè tuntun agbára rẹ̀ ni pé wọ́n ní ṣẹ̀rí àgbàláyè pé akẹ́ni sùjúdù ṣùgbọ́n wọ́n wá ní kí ni ìmákẹ́ni sùjúdù ìsàlẹ̀ ìbí tó sọ tí a bá ṣe kí àwọn tó wà ní wa bóyá aláàárẹ̀ àgbẹ̀ kó má bàa jẹ́ ìlú. Bí wọ́n bá dákẹ́ òun ni àwọn ní àwọn. Máa ń tẹ̀lé òun lọ sí ibiṣẹ́ tí òun ti máa ń ṣiṣẹ́. Iṣẹ́ yìí òun láwọn èèyàn tó máa ń bọ̀ òun ṣiṣẹ́ tó máa ń fún wọn lówó. Ó wá ní owó ọmọ yìí náà ó máa ń fún ọmọdé yìí náà ní owó iṣẹ́ ni. Dẹ́sáìtì wípé òun lòun ṣe fún lówó jẹ lòun ṣe lọ́pàá lè lọ́sọ̀ òun tó máa fún lówó iṣẹ́ àbí báwo pé kí ni ojú tí ṣẹ̀rí àfihàn. Wọ́n ní ọmọbìnrin tó fẹ́ ṣe ìyàmọ̀ mẹ́rin nínú ilé ọwá ní ibi tí kíbla wa kọjú sí ó jẹ́ ibi tí ibùsùn tí àwọn òbí rẹ̀ máa ń sùn ọwá ní gbogbo ìrọ̀lẹ́ bá fẹ́ kírun yìí tó wá kọjú sí wọn bàbá ẹ̀ máa ń dá láàmú wípé kó má kírun sí àwọn lára ó máa wá ń jẹ́ ìlera fọmọbìnrin yìí tó pé kò rí gbogbo tó máa kọjú sí àfi bẹ̀yẹn so wọ́n ní kí ni kí ọmọbìnrin yìí ṣe pé kí ni máa fa ìrẹ̀lẹ̀ sí fún pé kí ló lè ṣe láti máa rí ìyàwó bèbè yìí kí. wọ́n ní
pé kí ẹ bá wa gba àwọn obìnrin wa àwọn ìyá wa ní ìmọ̀ràn pé jẹ̀lẹ̀báàbù tí wọ́n ń wọ̀ ó ṣe àrà láti ìṣẹ́gun fashion ṣé sábẹ̀ ní kan ìgbéyàwó pé jẹ̀lẹ̀báàbù ní kí ni máa jáde sí tó gbọ́dọ̀ ìyàwó wa láti èròǹgbà tó bá ti tó wà lẹ́nu wa ta àti tó bá tẹ́ sí àìsàn díẹ̀. tó ń parọ́ tó fi owó lọ́wọ́ ní sákèésì títí ìṣòdodo kí ọba bá sọ́mọ́ àdéhùn. wọ́n ní ìjẹ́ obì tó ṣe ìtìká. Alhamdulillah, wassalatu wassalamu lillah, alihi oníṣẹ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù جلسة البصر láti fèsì sáà bí àwọn èyí tí wọ́n ṣe àyọkà. Ìbéèrè alákọ̀ọ́kọ́ táwọn bá dé táwọn bá bá pé àwọn òṣìṣẹ́ nìkan dúró lẹ́yìn sáfù torí pálí ọ̀sẹ̀ sọ ìyá sọlẹ́tẹ̀ ọ̀tún ìlú. Tó bá gbé ẹ̀yìn ìmáàmù sáfù tuntun lọ dúró tí dúró ń sáfù tuntun ẹ̀yìn sí pẹ̀lú mi láti pọ̀ ẹ lọ máàmù
láti ọjọ́ tí wọ́n bá àwọn òwò kí assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Kí ẹ ọ̀kan ẹ̀ka kalẹ̀ ẹ̀kú dúró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni káwọn ṣe? Yóò máa fẹ́ rere fún bàbá àti ìyá. Yóò sì máa fẹ́ fún bàbá àti ìyá rẹ̀. Òun náà ni tí kíkíra ẹni tí Islam yẹn tó kójọ sínú. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Ọlá Allahu kọ́má ìkẹ́ àti àwọn ọkùnrin rẹ̀. Tọ́jú gbogbo pátákáfà nínú gbogbo èdè ayé gbogbo ìlànà yóò táwọn èèyàn lè máa tọ̀. Bẹ́ẹ̀ ni máa fẹ́ rere ọ̀rọ̀ ní Ádámù wá wò ní ọ̀rẹ́ pàápàá ẹ̀kọ́ jata lè dá alhamdulillah Islam tí a ń dán ṣe náà ló fún aláǹfààní pé ká máa tún wa ní kíkí bẹ́ẹ̀ tó kérò àwọn wọn bá ti fo fẹ́ǹsì dànù ní kí bẹ́ẹ̀. Àwọn fẹ́ kí tá a máa nígbà tó sọ pé káàárọ̀ ẹ̀ka alẹ́ kó dípò assalamu alaykum nílùú dípò láyé. Ṣerú bàbá àbòdò ní skọ́skọ́ wọn bá tún wọn lé tó lóun ọ̀fọ̀ àfikè ẹ̀rẹ̀lẹ́tò wọn ẹ̀rẹ̀lẹ́tò kí wọn kálẹ̀. Àwọn olùmọ̀ nípa iṣẹ́ ìtọ́jú àwọn dókítà wọ́n sọ pé pọ̀sẹ̀ dìgbà tí èèyàn bá jẹ́ pé èèyàn bọ́ sọ́dà lórí títì dá sọ ni wọ́n sọ pé àwọn akẹ́kọ̀ọ́ ó yẹ kó jẹ́ pé lẹ́ẹ̀kan láàrin kí wọ́n bẹ psychiatric unit wò láwọn hospital torí kọ́ mọ́ àwọn wáyà kan tí wọ́n kanra wọn nínú ọpọlọ àwùkọ́ máa ṣiṣẹ́ kó máa ní fura kó wá jẹ́ pé ńgbà tí gbogbo ẹ bá fọ́jú pọ̀ tí ò ní gbóògùn má láti wá fura torí di eléyìí àpèjúwe irú àwọn èèyàn bẹ́ẹ̀ nù oní kó wọn máa kí ọ ní kíkí ọlá kó wọn máa kí ọ ní kíkí ọlá má wa anta tadda'i al-islam ó sì ń pàpè mára islam àjáni tó ń dùn mọ́ kìí ṣe nítorí dáadáa ìtumọ̀ rẹ̀ àmọ́ wọ́n mọ̀ pé assalamu alaykum ìbẹ̀rẹ̀ àti sọpọ́mọ̀ ní kúnlẹ̀ ìkúnlẹ̀ sì ní kókó lọ́dọ̀ tiwọn má jẹ́ ń sẹ́ ọba ti sẹ́ assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. tí mo bá lò kúnlẹ̀ ni ọmọ lè pé wọn sọ pé tá a bá ti sálámà ká kúnlẹ̀
àmọ́ kò sínú àṣà pé tó bá sọ pé ẹ káàárọ̀ má kúnlẹ̀, tó bá sọ pé ẹ káàsán má dọ̀bálẹ̀, tó bá sọ pé ẹ káalẹ́ má kúnlẹ̀, tó bá sọ pé ẹ kú kalẹ̀ má dọ̀bálẹ̀. wọ́n nígbà tí o ti sínú àṣà bẹ́ẹ̀ àṣà ńlá wọn fara mọ́, wọ́n fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ni. torí pé ìkúnlẹ̀ òun ni bàbàrà lọ́dọ̀ tiwọn, ìkúnlẹ̀ òun ni kókó lọ́dọ̀ tiwọn. sẹ́yìn ò tí ì rí bàbá tó lòun kọ́ ma lọ́ma nítorí kọ́ ma kúnlẹ̀ fún un. sẹ́ẹ̀ rí bàbá tó pe gbogbo àwọn géńdéjọlé ọmọ rẹ̀ lórí ládùúgbò tó fi kòbókò ẹlẹ́nu mẹ́ta mẹ́ta lé wọn lọ́wọ́ kí wọ́n máa lu ọmọ lùkulù nítorí pé kò kúnlẹ̀ mọ́. sẹ́ẹ̀ tí ì rí bàbá màmá tó dá ọmọ wọn kúnlẹ̀ lóbìnrin torí pé ọmọ wa kí wọn láti ilé ọkọ kò kúnlẹ̀. wọn lọkọ rẹ̀ ti rọgbó sí ọ lórí àbí ó ní kó ọmọ kúnlẹ̀ fún wa mọ́, á sì rí pa sọ́ọ́dà láàbò ara. tó bá yẹ pé Allahu ló ní ká ẹ máa kúnlẹ̀ bá ẹ ní gbàgbóná tó bẹ́ẹ̀, tóra rí nǹkan púpọ̀ tí Allah sọ pé ká ẹ máa ṣe kò gbóná tó bá ń lọ́dọ̀ yín. kọ́dà kọ́ lọ́wọ́rọ́ ó tutù ní tẹ́kàkùn. wọ́n fẹ́ fi ọmọ yín ẹ̀ wá ń kíyèsí wọn pé wọn ò kúnlẹ̀, títí máa ti kúnlẹ̀ ó ti parí. ọmọ wa délé ọkọ wọn fi ìyá ṣe tiẹ̀, ẹkú ti gbà kúnlẹ̀ wọn, kí ló tún kù? kí ló tún kù? ẹ lè lẹ́nu ọ̀rọ̀ mọ́, tánìkúlẹ̀ sọnù. Tolúwa ló ní ká ẹ máa kúnlẹ̀ wọn. ọmọ gbowó wa ọwọ́ kí wọ́n pé assalamu alaikum, báà mi tí mo gbé wá fún yín ni. ó ní rárá, kọ́kọ́ kúnlẹ̀ náà. ọmọ sọ̀rọ̀ agbowó lọ, ìyàtọ̀ fẹ́ kú sínú ẹ̀lẹ́ wà ń bẹ̀ o. àmì ní lórí pé àwọn èèyàn wọn gbọ́n. ṣé gbogbo àṣà tẹ́ gbà lọ́dọ̀ bàbá ńlá yín náà lẹ́ mójútó ni? ibà ọ̀pọ̀lọpọ̀ àṣà yìí la ti tá ń padànù. àwọn bàbá ńlá máa kọlà, ọmọ àlúwo ni wọ́n ká sọ̀rọ̀ là tí wọ́n máa kọ́ ń lu yín. èwo ní bẹ́lẹ̀ kẹ́tì ẹ látòrí dádì rẹ ni wọ́n ti gbọ́n, torí wọ́n kọ́ lọ́kọ̀ fún rẹ. dádì ẹ tọ́lọ̀ gbọ́dọ̀ mọ́kúnlẹ̀ olólùwọ̀n ò lè kọ́là sọ́mọ́ tó ń lẹ́kẹ̀ẹ́. ó ṣe bẹ́ẹ̀ ọ̀tàkùn àṣà àwọn bàbá ńlá rẹ̀. àwọn onípele wọn àkọ́ pélé má. àwọn oníkẹ́kẹ́ olówù wọn àkọ́ má. àwọn oníbàámu àwọn náà kọ́ má. àwọn oní one wọn kọ́ má, kọ́dà àwọn minus wọn ti minus ẹ̀ kó nu láìfù wọn. Allahu Akbar. so gbogbo eléyìí ẹ̀ka sáwọn bàbá yín kú mọ́. àwọn bàbá wa Yorùbá ni wọn. èdè táwọn bàbá wa gbọ́ jù náà ni Yorùbá. ẹlòmíì nínú wa mà tọrọ láǹfààní àti ma bàbá rẹ̀. tí bàbá rẹ̀ bá fi lè sọ èdè kan, bàbá ó pòwe mẹ́ta láwọn òwe ìjìnlẹ̀ lédè Yorùbá yìí. ìwọ ńkọ́ ọmọdò lédè Yorùbá English yìí náà ni. kọ́mọ tó jáde nínú ìyá rẹ̀, ọmọ rẹ̀ tíyàwó rẹ̀ bí fún ọ lẹ́tí sóyìnbó sí. àbí ẹ̀kọ́ ni ẹ tẹ àṣà bàbá yín lójúmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ de Yorùbá because èdè Yorùbá is a local language. kéèyàn gọ̀ débi pé ń pèdè tiẹ̀ ní local language. ẹ̀yin yìí kan náà wà lẹ́ wà mọ gbogbo ọpọlọ yín sára àkúnlẹ̀. à ń bọ̀ lánàá ọ̀kan náà àwọn ìlú tá à ń gbà kọjá, bàbá kan wá ń kí àwọn èèyàn ni wọ́n ń kúnlẹ̀ túláàsì. mọ wá ń kánú sẹ́sì rẹ̀ pé ń wò pé tó wá pọ́nà kan àti yẹn lè fi bọ́ ọmọ kìíní lọ ni ìyẹn ọba bọ́ ọmọ lọ ẹ̀ sì ń rẹ́kì olúwa ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni nígbà tó ọba ti gbọ́ ẹ̀sìn kọ́ gbàgbọ́ yìí rẹ̀ ọwà rẹ́kì lọ́wọ́ àwọn ẹni tí ọ̀ngbára dálẹ̀ fún ìwọ bó ti ṣe dàgbà tó fi àgbà ọwọ́ aṣubú lulẹ̀ wọ́n lọ dọ̀bálẹ̀ fún tani gánà rí. wọ́n á ní kó rúkú fún Allah ó lè rúkú, wọ́n ní kó sojúdù fún Allah ó lè sojúdù. wa idha qila lahum irka'u la yarka'u. Olúwa ní tó bá sọ fún wọn láyé kó rúkú fún Allah wọ́n rúkú àmọ́ wọ́n dọ̀bálẹ̀ fúnra wọn.
ọ̀nà dá tó fi rọ́nà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyà torí ẹ̀ adúpẹ́ fún Allah báwọn èèyàn tán gbẹ́sìn yé àwọn ti mọ̀ pé ìdọ̀bálẹ̀ yun ìkúnlẹ̀ yun irọ́ lásán ni kò nítumọ̀ kankan ju rọ́ lọ yóò bá gán mà bẹ́ẹ̀ bí báwọn náà sọ pé dọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ àbí ẹ̀kọ́ sọ àwọn náà sọ pé dọ̀bálẹ̀ ṣe ìwà kí á ní wàhálà kí ni wàhálà tẹ̀ntara yín jẹ́ dànù wọ́n ní tọ́ba ti kúnlẹ̀ fún bàbá yẹn kò lè gbọ́rọ̀ rẹ̀ tọ́ba dọ̀bálẹ̀ fún kò ní tẹ́tí gbọ́ kí ni wọ́n náà ń wá lọ́dọ̀ rẹ̀ ń lọ́lẹ̀ mi ni tó ń lọ́lẹ̀ mi ni àbí wọn wàhálà eléyìí jẹ́ bó ṣe jẹ́ járe. wọ́n wá ń sọ àwọn mùsùlùmí àwọn ẹjọ́ yìí pé wọ́n máa ń sálámà wọ́n ń kúnlẹ̀ wọ́n wá sọ wọn ló kọ́ nagijẹ kan ní ìsìláwọn àlùkà wípé àwọn asàlámù àlèkùm àwa ní kílẹ̀ yìí ẹ̀yin ẹ káàárọ̀ dọ̀bálẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni asàlámù àlèkùm ó kọ́ tó dáa tahiyyatuhum yawma yalqawnahu salam ìkírà ẹni táwọn ọmọ àlejò náà máa kíra wọn lọ́jọ́ tó bá pàdé Allah oníkó wọn máa sálámà. wal malaikatu yadkhuluna alayhim min kulli bab salamun alaykum àwọn màláíkà máa wọlé tó àwọn ọmọ àlejò náà gbára gbogbo lẹ́kùn wọn máa sálámà sí wọn. ọwọ́ àti tàtà yìí kọ́ sálámà olùwàdà kò má sàwà bẹ́ẹ̀ má jẹ́ kó rí tí wọ́n kọ́ rí oore ńlá ni sí sálámà láyé àti lọ́la gbẹ̀ndàl kìyàmà. wọ́n ní owó orí tíjọba máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn sáwọn lè pè ní aljizya rárá o kọjọ́ra o aljizya owó ni tí Islam sọ pé kí káfìrí tí bá ń gbé orílẹ̀-èdè ẹ̀sìn Islam kó máa san fúnjọba ẹ̀sìn Islam káfìrí kùnrin yàtọ̀ sáwọn obìnrin yàtọ̀ sáwọn ọmọdé yàtọ̀ sáwọn arúgbó àwọn ẹni tí ń ṣiṣẹ́ tí ń rówó wọ́n máa san fúnjọba ẹ̀sìn Islam nítorí pé ìjọba ẹ̀sìn Islam ń pèsè ààbò fún wa ó ń pèsè ìṣọ́ fún wa àwọn náà ń jàǹfààní táwọn mùsùlùmí ń jẹ lórílẹ̀‐èdè àwọn mùsùlùmí ìtumọ̀ jizya ad-dariba owó orí èyí tíjọba ní káwọn èèyàn máa san kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti káfìrì nínú ẹ̀sánwó orí ìjọba máa ń gbowó orí lọ́wọ́ àwọn èèyàn lórúkọ ipò wọn tàtàrà rẹ̀ wọn fi wá nǹkan amáyédẹrùn wá fún wa kò sí ń tọ́kan ìjọba tí ń gbowó orí pẹ̀lú pé mùsùlùmí nìwọ káfìrí nìwọ gbogbo èèyàn pátá ni ó san owó orí yẹn lábẹ́ àlàkalẹ̀ táwọn náà bá ṣe báyà wọ́n lè sọ pé àwọn ọkùnrin nìkan ni wọ́n máa san yàtọ̀ sáwọn obìnrin àbí kí wọ́n sọ pé gbogbo ẹni tí wọ́n ti ń ṣiṣẹ́ tí ń rówó òní wọ́n máa san àbí kí wọ́n máa sọ pé ẹ̀ máa sanwó orí lórí gbogbo lẹ́tẹ̀ kọ́lélé lórí àbí kí wọ́n sọ pé gbogbo ẹni tó bá ti lè gbé nǹkan nínú ọjà tọ́ọ̀rà tí ń gbé jáde kó nínú ọjà yóò sanwó orí àbẹ́ni tó bá gbọ́jà wọnú ọjà yóò sanwó orí àbẹ́ni tó bá rú ẹrù lórí yóò sanwó orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yàtọ̀ síra wọn. al-iman àti al-kufr òun ló bí al-jizya. imani àtàìní imani ńlọ bí jizya ẹni tó ní imani ò ní san ẹni tí ò ní imani ní ó san torí pé ń gbèlú àwọn mùsùlùmí. ṣùgbọ́n ad-dariba eléyìí tá a pè ní owó orí òun tiẹ̀ ńtóbi òun náà ní wípé ìwọ ń gbé ìlú yìí ìjọba sì bùkátà owó eléyìí tí ó máa lò láti fi mú ìlọsíwájú bá ìlú yìí ọ̀dọ̀ ọwọ́ tó ń sì ń gbèlú níjọba ti rò pé òun ó rí owó yìí torí ẹ̀ wọ́n sọ pé dandan ó gbọ́dọ̀ sanwó orí o ìyàtọ̀ wà láàrin méjèèjì. wọn làwọn ní ẹnìkan níyàwó mẹ́ta ìmọ̀ wa lu àwọn ìyàwó rẹ̀ ìmọ̀ lu àwọn ìyàwó rẹ̀ wọ́n wá sọ fún pé kí ló dé tó ń lu àwọn ìyàwó rẹ̀ ó wá sọ pé nítorí pé ó wà nínú Al-Qur'ani pé ká máa lu ìyàwó wa ó wà nínú Al-Qur'ani pé ká lu ìyàwó
ṣùgbọ́n kò sínú Al-Qur'an pé gbogbo nǹkan tóbìnrin bá ti ṣe ẹlú ni, kò sì sínú Al-Qur'an pé ká ẹlú ṣe léṣe, kò sì sínú Al-Qur'an pé tó bá ti ṣẹ̀ta ìṣẹ̀lúlù náà ni. Nítorí Al-Qur'an sọ ẹni pé fa'idhuhun, ẹ ṣe kìlọ̀ fún wa, kò sì fi iye ọjọ́ sí ìgbà tẹ́ fi máa ṣe kìlọ̀ fún wa àbí iye wákàtí. Wọ́n gbọ́ wọn gbà, Olúwa ní wahjuruhunna fil madaji', ẹ kọ̀yìn sí wọn níbùsùn. Wọ́n tún gbọ́ wọn ò tún gbà, Olúwa wa ní wadribuhunna, ìgbà náà ni kẹsẹsẹ wàá lò wọn. Àwọn sàhábà wọ́n ṣàlàyé fún wa irú báwo ni lúlù náà ṣe jẹ́. Wọ́n ní lúlù tí ò ní ìsẹ́niléegun, ìrọ́nilóríkè, ìbónilára tí ò ní nínú. Débi pé wọ́n sọ pé wọ́n máa ń ká etí aṣọ, wọ́n wá fi na obìnrin níbi tí ẹran bá pọ̀ sí lára rẹ̀, lọ́ba sì tán. Ẹ̀rín wá gbé wọ́ pé ìyá Rónkẹ́ kọ̀ọ̀rán mo tí ó náà tì mí, mo fi díjálẹ̀, mo yọ orógùn yọ mọ́ọ́dọ́. Sáwọn eléyìí náà lọ àmẹ́tí aṣọ gẹ́gẹ́ kíni yóò tún máa rẹ́rìn ni pé ìjà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Láṣẹ agídí àti líle burúkú wa lọ́fà, torí pé ní tá a lò rí láyé tó bá fi lè kó aṣọ wa bá ń ta fi gbá, wàláhì ọmọ pàbùkù kan tá a sì ṣe ní ṣe pàǹbà ṣeré, yọmọ pàbùkù kan ní tó sì ṣe tó fi di pẹ̀lú àbùkù yìí kan kò ní fẹ́ ṣe má láyé rẹ̀. So ṣùgbọ́n alẹ́ díẹ̀ l'Áfíríkà, alẹ́ díẹ̀ ráwọn ọmọdé bí ni ẹ̀yin náà ẹ fi ṣe ṣírò. Àwọn ọmọ ní ìsìn tó bá pọ̀rọ̀ lásán lẹ fẹ́ bá wọn sọ, èyí ó rò yí pé bóyá ìjà ń bẹ ni. Kẹ̀kẹ́ ọ̀wọ́ káyún ẹlòmíì ti dákú. Tẹ́fẹ́ wá mú ẹgbà sí ọmọ àbá ọmọ nǹkan ọgbà kátó wá pé ìyá rẹ̀. Tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé bẹ́ẹ̀ ni Islam gbà pa lè na obìnrin àmọ́rò nínàwó. Torí ẹ̀ tó a máa tanra rẹ̀ jẹ́ pé ń lu obìnrin tí wọ́n ń lu obìnrin mọ́ láyé ìsìn ń bo ní ayé ìsìn ń bo láyé tẹ́lẹ̀ Al-Qur'ani táyé tẹ́lẹ̀. Ṣùgbọ́n ru lúlù wo lẹ́yìn náà ìwà wo làwọn obìnrin náà ń wù, torí pé kò sóbìnrin náà tí ó wù nínú ìgbésí ayé yìí láti sọkọ di gbẹ̀wù dání, ọkọ ni ò ní gbà. Wọ́n stọ́dì ìyàwó rẹ̀ dáadáa, ọmọ rí tí ọmọ fẹ́ fọ̀bọ̀ lọ, ọmọ rí tí wọ́n fẹ́ sọ di dàda ń díndín, ọmọ rí tí wọ́n máa ṣe ọ bí ẹni tó ṣe pé kò tí ì gbọ́n kò tí ì lákàkùn, tí wọ́n bá ti ń sọ̀rọ̀ alẹ̀ fún báwọn yọ padà di pé ọ̀fẹ́ gbọ́n mọ́ ń lọ ni. Torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin táwọn bá rí ọkọ tó ṣe kó tutù ọjọ́ níwà pẹ̀lẹ́, àwọn ọmọ gbóná jaja ni wàláhì, débi pé tí ọkọ bá jẹ́ pé ọ jẹ́jẹ́ láyé ẹ̀ pé wọn fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ nínú ìgbésí ayé òun pẹ̀lú ìyàwó yìí tí ó mú kóun ó síwọ́lù, ìgbà náà nìyàwó yìí ó múra sí ní tí ó di òjìyà. àǹgbà tí èsì pé ẹran ìyá wọn fi dọ́ ẹ mọ bóbìn ṣe rí ni ẹlẹgẹ́ ni ó dà gẹ́gẹ́ bí ìgò, ó dà gẹ́gẹ́ bí ìgò. Kánú àwọn sàhábà ń fún wa ní ìrùkọ́ àwọn bẹ lórí ìrìn àjò pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam. Anabi wa ń sọ fún Anjasa, ọ̀kan náà àwọn sàhábà tó ti pọ̀ ní da àwọn ìyàwó anabi ní síwájú wọn lọ nínú ìrìn wọn. Anabi wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o nínú kíkórìn tó ń kó àwọn obìnrin yìí rìn. Sawo kọ́kẹ́ lẹ́kọ̀wárí yẹ gẹ́gẹ́ bó ti ṣe máa darí gò ní kó máa darí wọn torí ẹlẹgẹ́ ni wọn.
gẹ́gẹ́ bó ti ṣe máa darí ìgò ẹni kọ́ máa darí wọn torí pẹ́lẹ́gẹ́ ni wọ́n bóbìnrin ṣe wà nù jàmá ṣùgbọ́n ìwọ tí wọ́n pè gẹ́gẹ́ bí ìgò kí ló dé tó ń ṣe bí akọ òkúta àwọn obìnrin mi ò máa sapá báyìí pé kọ́ ọ mọ̀ pé mọ́sùn bẹ́ẹ̀ wàláyé tàláyé tó bá sọ́ra má kàn lẹ́sẹ̀ báyìí ó lè dákú kọ́dọ̀ ọkùnrin kan sọ fún mi pé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ nulẹ̀ níyàwó máa pakuru mọ́ yọ pakuru mọ́ ni ẹ̀rù ó sì ti bọ̀ náà ìyàwó wa gbẹ́jọ́ wa ó ní ẹ dákun ẹ bá ń bá wọn sọ̀rọ̀ wọ́n lù mí tátí lánàá lùlù yìí pọ̀ mo wá rán ni sọkọ pé bó lẹ ti ṣe báwọn ó ní ẹ dákun ẹ má bínú mo fẹ́ gbára mi lẹ́ni kí n má bínú báwo àbí kí Allah dákun kó ṣàánú rẹ̀ ó lóun fẹ́ gbára òun lóun fẹ́ fi yé pọkùnrin lòun eégún bẹ́ẹ̀ bí eégún bá wà ń bẹ ògiri lẹ́ẹ̀ máa gbá lẹ́sẹ̀ wò ìyàwó ní lùlù yìí ti pọ̀ jù láti ọdún gbọ́ọ̀rọ̀ tó ti fẹ́ ra wọn ìyàwó ní máa pakuru mọ́kọ tí ó lò wọ́n pọkọ ọ̀dà ọ̀fẹ́ lu ìyàwó lò wọ́n pọ̀ káwé ká gbọ́ ìyàwó ti kẹ́pọ̀n rẹ ó kẹ́pọ̀n mú báyìí kó wọ́n fọ̀ gbogbo ará àdúgbò wa gbọ́ ọtí ẹ dákun àwọn obìnrin tí gbé ọkọ lù àwọn ò ní sọ táwọn ẹsẹ wọ bàbá ìyàwó tọmọ sọ di dìndìnrìn tí ọgbọ́n ọmọ rẹ ti sọ pọkọ lù ohun ọsán tó ń ṣe sampo kanu ní títì níyàwó ti kó ẹpọn ọkọ báyìí ó lóun wọn fọ kúrú pan gbogbo èèyàn wà ń bẹ tipátipá wọn fi rọkọ gbà ẹ dákun torí ti Allah wọn ní ẹ dàbí ìgò tá n bá ń travel ẹyẹ máa kíyèsí àwọn ẹrù tí wọn bá ń kágò rẹ̀ sí bàálù ẹ̀rí tí wọn máa fi kíní kan pupa tí wọn máa fi lé àwọn páálí kan wọn máa kọ síbẹ̀ pé handle with care ntọ́wọ́ àánú rẹ̀ ó lè fọ́ bẹ́ẹ̀ làwọn obìnrin rí wàláì torí ẹ dákun ẹ̀yin náà má jẹ́ wá yan yí padà kúrò níwọ̀ obìnrin ẹ yẹ máa dánwò ọkùnrin wò ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ọmọ bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dájú pé àwọn òbí máa láàánú ẹ̀ tí àwọn bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dájú pé ọkọ máa láàánú ẹ̀ tí àwọn bá ti bẹ̀rẹ̀ garagara wánranwánra ó dájú pé ọkọ àánú tí wọ́n máa ní sírò àwọn ìyàwó bẹ́ẹ̀ máa dínkù àánú dínkù ní máa bí lùlù torí di ẹlẹ́yìí ìwọ wọn á ní ọwọ́ àánú alukurani pé kí wọ́n lu obìnrin ó rí inú alukurani pé ká ẹ ṣàánú àwọn obìnrin àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́ta ó rí nínú sunna anabi sallallahu alayhi wa sallam pẹ́ni tó dájú nínú wa làwọn tó dájú sáwọn ìyàwó wọn àti pé wọn anabi sallallahu alayhi wa sallam wọn lò ń dájú sáwọn ìyàwó ó rí gbogbo eléyìí bàbá àkà ńgbà tí egun dọ̀ láàmú ọlọ sí gáràjì ni àwọn tí ó lu ọtátí kọ lọ tọ wọn jà máa bá lu ọtọ dẹ kọ wálé kí àwọn ọmọ bọ bẹnu kọ ọmọ bọ bójú tó wú ọwọ ajẹ pé ìyàwó lọmọ akọẹsẹ lójú ẹ ọdájú kò ṣe dá wọn ní ládùúgbò táwọn ń gbé kò sí transportation lọ títí jọ ọ̀kadà lọ àná àwọn ní ọ̀kadà yìí tí èèyàn kan bá dé tó lòun fẹ́ lọ bìkan kún gbé òun wọ́n sọ pé àwọn ò lè sí ó dìgbà tí èrò bá pé pé ò lè lọ sí wá pé lórí ọ̀kadà ó lè yàn méjì àwọn wá ń kájú àwọn ti pẹ́ lọ́jọ́ tá a wí pàtó àwọn dúró kérò mi ò dé lọ́ba dóbi làwọn àtòbí bá jọ gán machine àwọn ọmọ báwọn ti dáràn tẹ́lẹ̀ ńkọ́ sẹ́yìn onídìí ìbéèrè ẹni tẹ́ ẹjọ́ gán kadà máa ṣèyàwó ẹ torí ẹ ọ̀sẹ̀ Allah ọ̀tọ̀rọ̀ àforíjì tala ní kó sanwó èèyàn méjì ńkọ́ máa lọ tiẹ̀ àbí tó bá lọ sanwó èèyàn méjì ọlọ́kadà ó tún lọ́wọ́ ní sí
yóò kúkú sí sàwọn èèyàn méjì kò fi sọ iyì àtẹ̀sìn rẹ eléyìí jẹ́ báwọn. wọ́n ní kí lè wu tí ń bẹ nínú káwọn fẹ́ ẹni tí èsì alùsùnà lóbìnrin àbí lọ́kùnrin àyẹ̀wò ńlá wà ń bẹ nítorí pé ìwọ ti mọ̀ pé ẹni tó fẹ́ fẹ́ yàwó àbí tó fẹ́ fẹ́ lọ́kọ yìí kìí ṣe alùsùnà ìwọ ò sì ní tìtorí ọfẹ́ kọ àbọ̀ fẹ́yàwó kọ́ pa súnà rẹ tì báwo ló ti ṣe máa mójútó súnà nígbà tẹ́nìkejì rẹ tako súnà tí gbé yín papọ̀ wọ̀ kò ní wọ̀ gbogbo ẹgbẹ́ bá ti fẹ́ ṣe yọ̀sọ̀ pé o tún gbé dénú o mo ti sọ pé mi faramọ́ súnà yìí o má gbé súnà yìí wọlé tèmi o tó bá sì jẹ́ pé ìyàwó ńlọ́ba tako súnà yóò gbé ẹtú gbé súnà dénú o ọkọ lèmi wá ní kò sí tọ́ka mi pẹ̀lú súnà yín o tọ́ba ya ìgbéyàn ò ní padà wọ̀ ma ẹ rí i pé tútúká náà ni wọ́n padà kẹ́yìn rẹ̀ so nítorí di eléyìí wà ahlu sunna kò fẹ́ níyàwó wà ahlu sunna kò fẹ́ lọ́kọ tó bá jẹ́ pé ìyàwó tó fẹ́yìn oníbídà àbáni àmì bídà rẹ̀ kò sọ di káfìrà kò sọ di kèfèrí ó sì wà nípò pé mùsùlùmá náà ni àmọ́ tí ń ṣe. lẹ́gbẹ̀ẹ́ kíwọ obìnrin kọ́ wá fẹ́ ọkọ oníbídà pàápàá jùlọ tó bá pè wọ ọkùnrin tó fẹ́ obìnrin tí ń ṣe bídà tí ó sọ di káfìrà yẹn ó nípalẹ̀ mọ́ yí pé inṣàlá ó tún ṣe tó náà fi máa ṣe súnà ọ̀dà bẹ́ẹ̀ nítorí pé tí ẹ bá tún kọ̀ láti máa fẹ́ ru wọn náà tẹ̀sán pé àlùsúnà nìkan lẹ̀ ń wá ó ṣeé ṣe kí iye òǹkà àwọn obìnrin tó ti jẹ́ àlùsúnà kọ́mọ́ tó yẹ òǹkà àwọn ọkùnrin títí ṣe súnà talẹ́ wàá máa fẹ́ yàwó torí di eléyìí púpọ̀ nínú àwọn obìnrin náà tó dá àlùsúnà lónìí tó àlùsúnà ni wọ́n tẹ́lẹ̀ tí báwọn ọkọ ni Allahu ló ń sábàbí tó ń ti pé a lè má tún rí àtòdìjẹ rẹ̀ náà ó wà nínú àwọn ọkùnrin tí èsì àlùsúnà tó ẹ pé ìyàwó ni Allahu ló ń sábàbí tọkọ fi di àlùsúnà àmọ́ eléyìí lè má pọ̀ lọ títí torí ẹ kẹfẹ obìnrin tó yẹ kó ní bídíà ni àmọ́ bídíà ò tí ì sọ di káfìrà pẹ̀lú ìpinnu pé inshàlá á gbìyànjú tí ó fi máa ṣe súnà ọ̀dà iná ni ẹ̀yin náà kéèsì ó rí i pé tó bá ti fẹ́ fẹ́rù obìnrin báwọn táwọn bàbá rẹ̀ ṣe àlùsúnà tá ń ṣe bídíà tí ò sọ wọn di káfìrì wọ́n sọ pé àwọn fẹ́ fọmọ fún àlùsúnà torí pé kí ni wọ́n mọ̀ pé bọ́pẹ́ bọ́yá ẹ̀sìn ọkọ náà níyàwó padà sí tó irú àwọn eléyìí kẹfẹ wọn ẹ wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi mú wa kìí ṣe pé líle torí pé níta bá fẹ́ sọmú kìí bàjẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní inna al-yusra la yakunu fi shay'in illa zana. ولا ينزع من شيء إلا شانه لا يكون في شيء إلا زانه ولا ينزع من شيء إلا شانه Ànábì ní ìṣepẹ̀lẹ́ kìí wà lára nǹkan kan àfi kó ṣe ní ọ̀ṣọ́ wọn kìí yọ kúrò lára nǹkan kan àfi kó sọ di òbúrẹ́wà púpọ̀ nínú wa la máa ń tọ́ da láti wà lórí ẹ̀sìn tó dáa ṣùgbọ́n àmọ̀nà tá a fi lè pẹ̀lú míì sórí ẹ̀sìn tó dáa aburú ńlá lélẹ́yìí líle burúkú bí ojú ẹja yóò lé kókó níbi àpò òkúta gbé wọn sì gbà lọ́wọ́ rẹ̀ fabima rahmatin minallahi linta lahum walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik ìkẹ́ Olúwa tó ṣe fún ọ lójú kọ́ lẹ̀ fún wa tọba lọ jẹ òkúròrò aláyàkókò nàgí gbogbo wọn sàkó lọ́dọ̀ rẹ̀ Ànábì gan. kí aláfẹ́ gbà lọ́wọ́ kúrúntù tiẹ̀ kí ló ní tó fẹ́ fún wa
o tún wá lọ lé ẹbẹ́ nu ká túká ni torí ìyàwó tó fẹ́yìn Allah ti ní kó rí fẹ́ àti túnṣe kúrò lórí bó ti ṣe wà tí ò dáa wá sí orí bí wọ́n ṣe wà tó dáa ó rọrùn tó bá ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mu bẹ́ẹ̀ ló ṣe rí i pé lọ́jọ́ kan kìí ṣe kó náà gba súnà lásán yóò tún padà dẹni tí ń pè yàn lọ sí di súnà yìí ẹlẹ́yin ò jẹba. wọ́n ní àwọn rí àyà kan wọ́n náà ní àyà kọkànlá nínú Suratu Ghafir tọ́tọ́ka sí pé àkúdà àyà wà àárín bẹ̀ǹtì wa náà lásán ní kí wọ́n lọ gbé Kùránì wa àwọn ò rí ń bẹ̀ kí n láyà náà qalu rabbana amattana ithnatayni wa ahyaytana ithnatayni fa'tarafna bidhunubina fahal ila khurujin min sabil ìwà Allah ọ̀pá wa lẹ́ẹ̀mejì ó sì jí wa lẹ́ẹ̀mejì a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ǹjẹ́ ọ̀nà ǹjẹ́ àwa lè rọ́nà tá a lè gbà jáde bí mo lọ́wọ́ àpapòdà àyà wa ọ̀pá wa lẹ kéèyàn máa ń ma kí o kó sì máa pera rẹ̀ ní ẹni tó ma wàhálà ńlá ni o wàláhi musiba àwọn olódò sì ti sẹ́ Allahu Akbar Allahu Akbar adúpẹ́ fún Allah kan tí ń wá ma Nàìjíríà ìsọkúsọ ti dínkù sá wọn ló tún pọ̀ sí ni o kí Allah ṣàánú wa sẹ́rí Al-Qur'ani ẹgbà òfin nípa sísàlàyé ń parí gbogbo Lárúbáwá tó ọmọ tí òkun síbi o òǹkọ́ ni wọ́n máa fi túmọ̀ Kùránì gbogbo nǹkan tó bá fẹ́ sọ nípa apá Kùránì sọ báyìí ọlọ́wọ́ tíra tafsir ó wò ǹjẹ́ a rí wípé àyà míì túmọ̀ àyà yìí táyà bá túmọ̀ àyà number 1 ọ̀pọ̀ nínú àwọn àyà Al-Qur'an tó gbé àyà Al-Qur'an mi ló túmọ̀ rẹ̀ àyà Al-Qur'an ò túmọ̀ tíra tafsir ni wọ́n máa ṣàlàyé gbogbo eléyìí fún ọ àyà Al-Qur'an kò túmọ̀ àyà Al-Qur'an sunna nabi sallallahu alayhi wa sallam ó túmọ̀ àyà alhamdulillah sunna nabi sallallahu alayhi wa sallam kò túmọ̀ àyà ǹjẹ́ sàábé kan wá túmọ̀ àyà àti mọ̀ pé sàábé ò ní fìfẹ́ ẹnu túmọ̀ rẹ̀ ọ̀kan nínú tí wọ́n gbọ́ lẹ́nu anabi Muhammad sallallahu alayhi wa sallam ni ó fi túmọ̀ rẹ̀ àrí sàábé kò náà túmọ̀ rẹ̀ ǹjẹ́ tábìí kan òun wa túmọ̀ rẹ̀ àmọ́ pé kò lè túmọ̀ rẹ̀ pẹ̀lú fẹ́nu nítorí gbọ́ lẹ́nu sàábé tí sàábé náà gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ni ó jẹ́ gbàtí ọba tó wá sí eléyìí láwọn asẹsẹ wa lọ bẹ èdè Lárúbáwá tá a gbọ́ wò wípé ìwọ ń tiẹ̀ tá a bá rí nǹkan báyìí kí ni túmọ̀ rẹ̀ lédè Lárúbáwá tá a gbọ́ mo rò pé yé wa àhà ìwọ kan lọ jókòó wọn kan tutukutu wọn tutukutu wọn sọsọkúsọ eléyìí ń jẹ bó ti ṣe jẹ àkúdà ayàkọ kí ló ń jẹ báyìí òfin Allahu ní pé ẹni tó bá ti kú ẹni tó ti kú kò tún ní dìde máa fi jọ gbẹndàl qiyam àwọn èèyàn kan bẹ nínú àwọn ẹ̀dá Allah tí Allah ò fi ṣe àpèjúwe fún wa ìpè ọ̀pá wọn ó tún jí wọn láyé wọn yìí sì pé wọn lákùdá àyà Olúwa fi ṣàpèjúwe ni alam tara ila alladhina kharaju min diyarihim wa hum ulufun hadara al-mawt faqala lahum Allahu mutu thumma ahyahum inna Allaha ladhu fadlin 'ala an-nas walakinna akthara an-nas la yashkurun ráwọn ẹni tí wọ́n jáde nílé wọn tí wọ́n jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ wọ́n ṣàdédé tú jáde nílé wọn kún túyáyá bẹ́ẹ̀ nítorí nǹkan kan àfi nítorí pé wọ́n ń bẹ̀rù ikú tí àwọn ń bẹ̀rù Olúwa Ẹlẹ́dàá wa sọ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹ kú sẹ́mi pé kú wọn sá fún Allah ní ẹ kú gbàtí Allah pa wọn ó tún wá jí wọn dìde láyé yìí náà sákúdà ayá nù náà Olúwa fi ṣe sáǹpù ni bẹ́ẹ̀ náà ni aw kalladhi marra ala qaryatin
وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام olú ẹlẹ́dàá wa ó ní àpèjúwe mi tún ni o bí tẹni tó ṣe pọ́ kọjá ní ìlú kan ìlú yìí ti dahoro nítorí pé Allah ti pa gbogbo ẹni tó wà ń bẹ̀ ó wá ní ìgbà wo báwo lolú ó ṣe jí àwọn eléyìí lẹ́yìn tó ti pa gbogbo wọn Olúwa wa pa fún 100 ọdún lẹ́yìn rẹ̀ lolúwa wa jí dìde Olúwa wa ní kí wọ́n bi léèrè kam labith ọjọ́ mélòó ló ṣe lẹ́yìn ìgbà tá a pọ̀ qala labithtu yawman ọlọ́jọ́ kan ni aw ba'da yawm àbí wákàtí mélòó Olúwa ní bal labithta 100 'am 100 ọdún ló ti lò kólúwa tó jí ọ dìde báyìí tó gbogbo ẹ̀yà lọ́dọ̀ rẹ̀ a jẹ́ pé àkúdàáyà ẹ̀yẹ náà wà mo rò pé yé wa wa idh qala Ibrahimu rabbi arini kayfa tuhyi al-mawta nígbà tí Ànábì Ibrahim alayhi salam tó ní rẹ̀ Olúwa mi fi hàn mí báwo ló ti ṣe jí òkú qala awalam tu'min Olúwa ní sọ gbàgbọ́ ni qala bala ó ní mo gbàgbọ́ walakin liyatma'inna qalbi àmọ́ mò ń fẹ́ kọ́kàn mi ó balẹ̀ Olúwa wa ní qala fa khudh 4 min at-tayr Allahu ní mú ẹyẹ mẹ́rin bí kò mú ẹyẹ òwìwí ẹyẹ àṣá ẹyẹ gúnugún ẹyẹ olófèrè fasurhunna ilay pa wọ́n kó gún gbogbo ẹ̀ pọ̀ kí gbogbo ọdá kọ mọ́ra wọn thumma ja'al ala kulli jabalin minhunna juz'a wàá mú ìpín kan nínú wọn kó o fi wọn sórí àpáta kọ̀ọ̀kan bí àpáta mẹ́rin jàmọ̀kan ti kú ara wọn sì tún ti dàpọ̀ thumma ud'uhun Olúwa ni wàá máa pè wọn ìwọ òwúwí ẹyẹ àṣá ìwọ gúnugún ìwọ ẹyẹ olófèrè ya'tinaka sa'ya Olúwa ni wọ́n rìn wá bọ̀ sákúdà ayẹyẹ náà làwọn eléyìí Olúwa ẹlẹ́dàá wa òun náà lọ́ba tó ṣe wípé ó máa ń pààyàn ó máa ń jiyàn sẹ́rí gbogbo àwọn eléyìí sáǹpù lọ́lúwa fi ṣe kẹ́lẹ́ bá a mọ báwo lọ́lúwa ó ti ṣe máa jí òkú lẹ́yìn ikú rẹ̀ òfin Allah ní pé gbogbo ẹni tó bá ti kú ti kú ó di jọ́ gbẹ̀ndàlù kìyàmà nínú àdìsí tó gún régé eléyìí tí wọ́n gbàgbọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi la kọ́kọ́ ẹni tí lọ kọ́kọ́ lanu fún lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà kótó dijọ́ gbẹ̀ndàlù kìyàmà ẹnì kò ní kú kótó dìde níjọ́ gbẹ̀ndé náà kaná ọkọ̀ dìde anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ bá gbọ́ pé ẹ lọ sìnyàn ó sì tún wálé kẹ́ ẹ mọ̀ igbó dákú ni kò kú mo rò pé yé wa torí pé ńgbà míì dídákú àti máa ju ọjọ́ kan lọ káwọ́ rí i pé tọ́ aláníyó gbogbo ń tọ́ àlọ́ àwọn ti ṣe pápápá á ti lọ bò ó yóò jẹ́ pé inú rẹ̀ ló ti jí ń bọ́ mọ́ wà yìí ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó ṣe pé bọ́yọ́ dákú ni a ti gbé sí ṣùgbọ́n pẹ̀lú ẹrù tá a dìlé lórí kò jẹ́ ó lè kú òmà ibi tí kóòtù wa panu torí àwọn sọ pé téèyàn bá kú ẹ farabalẹ̀ kẹ́ ẹ mà dájú kó ti kú o kó tó di pẹ́ palẹ̀ rẹ̀ má kọ́ mẹ́jẹ pé alààyè là ń lọ gbé sí ẹlẹ́yìn ìjọba wọn làwọn fẹ́ kọ́kọ́ àwọn ẹlẹ́gbàá wọn márùn torí kọ́kọ́ àwọn wà romantic kọ́dà tó bá lọ bí sẹ́kì pa wọn kọ́dà tó bá travel ó lè má pa wọn ẹ bá mi sọ fún obìnrin náà pé ayọ̀ ń dà yín láàmú nǹkan fẹ́ sọ pé ayọ̀ ọ̀yà ayọ̀ ń dà yín láàmú àbà ẹ fẹ́ sọkọ di bèbí ni nígbà tó ṣe pé kò lé yín lé ó sì ń tọ́jú yín
ó sì ń bẹ pẹ̀lú yín gbogbo ìgbà, kò dá yín dára yín, kò pa yín tì, ó ń sin yín lásọ̀wò láti gbàdégbà. ìwà ní kò wà romantic, jọba tún wà romantic ńkọ́. sẹ́ẹ̀rí ọkọ òléyàwó lé àmì pọ́ wà romantic ni. ìsẹ̀mí ọkùnrin ò yóò bìn. àwọn ọkùnrin tí àwọn ń gbìyànjú báwo lẹ́sẹ̀ jẹ, báwo lẹ́sẹ̀ mu, báwo nìsẹ̀mí yóò ṣe dá. àwọn ọ̀wà fún tọ́jú tọ́mú tọ́tì. àwọn wà ẹ̀rì pọkùnrin ẹ̀ ó lè máa pásọ̀ kankan láàrin ọjọ́ mẹ́ta. ìyàwó rẹ̀ ó lè daṣọ tó wọ̀ láàárọ̀ kó tó jáde kọ́lọ́ọ̀bà lọ́rùn rẹ̀ bàbá tún dé ńrọ̀lẹ́. òun soge fún ọ ni, ṣé oge ni wá wáyé wá sí? kẹ́nìkan á sọ fún ọ pé fìlà kan láàrin ọ̀sẹ̀ méjì kọ́dà ń pẹ́ kó tó jóṣù méjì. torí bí ó ṣe dáa ni wọ́n ń wá ká. tọkọ ọba fi lè lé ìyàwó ńlé, kò sì dán dára rẹ̀, ó sì oúnjẹ kó lòun ọ̀jẹ́, kò sì pọ̀ òun ò rí ọ, ẹ dákun kí lẹ̀ tún fẹ́ kó ṣe. ọkùnrin bá dilẹ̀ kọjá be careful ní ọmọ sí I love you, I miss you, kìíní kẹgbẹ́ kíni. wọ́n tó ń sáré bí ó ṣe rówó jẹ, bí ó ṣe jẹun, bí ó ṣe wọṣọ sọ́rùn tí ò ní lé ọmọ rẹ̀ ń sùkúlù. nígbà tí èéfì ọ ṣe bá wà romantic, ńgbà ó mú ọ délé tán èwo tún ní romantic. nítorí pé ní ìṣe ọkùnrin mi akramakumullah ní ìṣètìlẹ̀ máyì ó ti dóníjà wàláhì. nígbà tó sì dóníjà ó kó sọ́wọ́ ọmọ olè, kò tí ì mọ bí ó ṣe gbára rẹ̀, ọwọ́ ní kò wà romantic, kò pè ọ́, yóò pè ọ́. torí pé ntọ́kùnrin bá ká wàláhì ọ̀pọ̀ gan. ẹlòmíì ní sin ọmọ sọ fún bàbá rẹ̀, ó ní dádì mi wọ́n ní ká sanwó léèwé, owó léèwé 250,000, ẹni tí wọ́n sì sọ fún bẹ́ẹ̀ 25,000 sí lápò rẹ̀. kò sì ní fẹ́ wípé kí wọ́n lé ọmọ rẹ̀ láàrin àwọn ọmọ yòókù. ṣé wọ́n lọ́ọ́ bá san ni? tó bá yá ìwọ obìnrin náà tún gbé bùkátà kalẹ̀, ó tún lè máa sunkún pé màmá òun àgbàdo tí wọ́n fi máa kọ́kọ́ta òun rówó rà má. èmi ló sì jẹ́ ṣiṣẹ́ yìí, ó tún bọ́ sọ́rùn ọkùnrin àbí ọ̀bọ sọ́rùn rẹ̀, ó tún bọ́ sọ́rùn rẹ̀ rẹ́gí, ó tún máa wó wá pé àpò àgbàdo nísìn ṣé 5,000. torí ẹ̀ tọkọ ọba lé ọ́n lé má tan rẹ̀ dànù o, má tan rẹ̀ dànù, má lera rẹ̀, ọba lera rẹ̀ ọ̀dà sunkún ni. kò túmọ̀ sí kẹ́yìn náà ọmọ lẹ́ra o, kò túmọ̀ sí kẹ́yìn náà ọmọ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ìyàwó yín o. bó ṣe lẹ́ẹ̀kan láàrin kí wọn náà máa sọ pé I love you, I miss you. so kọ́dà ń gba mi gan tá a bá wà lórí travel yẹn bí ọmọ ṣe mi bí kí n fly wálé, ẹ rí i pé inú rẹ̀ ó dùn. fly wálé kọ́. so torí délé kí lè rí o lè tòrò, kí lè rí o lè tòrò. torí ẹ̀wọ̀ ìyàwó tó lọ fẹ́ sá má sá o, èèyàn dáadáa lọkọ rẹ wàláhì, èèyàn dáadáa ni kò kúkú lé ọ lé. o sì sọ pé ń febi pọ́, o sì sọ pé kò máa dáṣọ sí ọlọ́run, o sì sọ pé dáwọn ọmọ àbá kí ló tún kù, inṣàlá ètò kù yóò ṣe. wọn láwọn lọkọ ọkọ àwọn ìnáwó lé àwọn lórí, kìí sì náwó lé àwọn ọmọ lórí, àwọn làwọn ń sanwó léèwé àwọn ọmọ.